وبذكره تطمئن القلوب وسبق به المفردون والصلاة والسلام على أفضل الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba Allah, ọba tí ó wà pẹ̀lú àwọn tí wọ́n rántí ẹ̀, àwọn tí wọ́n rántí Ọlọ́run, adh-dhakirun. Ọlọ́run ọba Allah wà pẹ̀lú wọn. Gbogbo ẹni tí bá rántí Ọlọ́run ọba Allah, Ọlọ́run ọba Allah máa rántí òun náà. Ọlọ́run mọ́sá ìfàwọ́ náà sáàrin wọn. Arápá rántí Ọlọ́run la fi dìde kó nídìí ọjà wa, la fi wá kírun, la wá sí sọ́lá. Àsọ́lá tí a ṣe kọ́lọ́ mọ́sá ìgbàlẹ̀ sí fún wa. Ọkàn àwọn ẹ̀dá kò lè balẹ̀, o lè rí dùnnú nínú ọkàn ẹ, o lè gbádùn ayé illa bi dhikrillah, àfi pẹ̀lú ìrántí Ọlọ́run. Pẹ̀lú ìrántí Ọlọ́run ọba yìí, adhikar, dhikri, òun náà ni gbogbo àwọn tí wọ́n síwájú, tí wọ́n gba wájú nínú wìláyà, nínú jẹni Ọlọ́run. Pẹ̀lú ẹ̀ náà wọ́n sì gba wájú. Ẹnìkan lè síwájú àfi kó jẹ́ àwọn tí wọ́n rántí Ọlọ́run. Àwa bẹ̀ Ọlọ́run ọba nínú àánú rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa mọ́tò àfihàn sínú àwọn dhakiruna wa dhakirat. Ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run kó bá ẹni tó lóore jù ní àwọn ànábì Ọlọ́run ọba, ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. Mo kí àwọn ọmọ ya wa ní Masjid Alásẹ́ni ní ọjà tuntun nílùú Ìlọrin. Mo kí gbogbo wa pé a kú ìbádà méjì là ń ṣe nínú ọjà yìí. Ìbádà alákọ̀ọ́kọ́ náà ni pé Ọlọ́run fi aṣínú àwọn tí wọ́n rántí Ọlọ́run, tí wọ́n ń kírun ní gbogbo ìgbà. Lẹ́yìn náà Ọlọ́run tó wá fi aṣínú àwọn tí wọ́n ń wá halali káàkiri. Ìmọ̀ wá halali káàkiri náà ọjọ́ kan nínú àwọn ìjọsìn Ọlọ́run. Tí Ọlọ́run ọba Allah ló pàṣẹ, ìtọ́lọ́run bá sì ti pàṣẹ ẹ̀sìn. A'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́run ní famshu fi manakibiha wa kulu min rizqihi. Ọlọ́run ọba ní ẹ̀dìdé ńlẹ̀, ẹ jáde, ẹ wá jíjẹ mú lọ. Àwa bẹ̀ nínú àánú rẹ̀, gbogbo ìbádà méjèèjì kọ́lọ́mọjẹ́ ọba jẹ́ mọ́ wa lọ́wọ́, kó ṣe ní sábàbí ìdùnnú ayé àti ìdùnnú alkiyama. Èyí tí ó máa jẹ́ ọ̀rọ̀ rántí tá fi rárá wa létí, nítorí pé èèyàn ò lè tẹ̀síwájú àfi kó máa jókòó níbi wọ́n ti rán yàn létí Ọlọ́run. Li'anna al-ghafla, nítorí pé ghafla òun ráyè kéèyàn wà nílé ayé kó má máa torí tó ń fi wà nílé ayé, kó sì má máa nǹkan pàtàkì tó ń fẹ́ mú lọ sọ́run, tó ń fi sẹ̀mí fil hayati al-abadiyya, ìsẹ̀mí gbére. Ilé ayé bí láti ṣe preparation fún ìsẹ̀mí gbére. Ìsẹ̀mí gbére yẹn òun ò lọ́dún, òun ò lásìkò mọ́. Allah subhanahu wa ta'ala, Ọlọ́run ní sayadhakkaru man yakhsha. Ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n bá ń rántí Ọlọ́run bá ní wọ́n máa lékún ní bẹ̀rù Ọlọ́run. Wa yatajannabuha al-ashqa. Ọlọ́run fi asáàrin àwọn ẹlẹ́ẹ̀kejì yẹn. Ọlọ́run bá ní olórí ibú kò ní jòkó síbi wọ́n ti rán létí Ọlọ́run. Kò ní jòkó láàárọ̀, kò ní jòkó lọ́sàn, kò ní jòkó lálẹ́. Yóò máa rí majalisu dhikri, yóò máa rí sá. Ọkàn rẹ̀ ó kórìíra kan ka Kùránì, wọn fẹ́ ṣe òun fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́mọdé àwọn wà nínú wọn. Gbogbo àwọn tí wọ́n wà nínú wọn náà kọ́lọ́mọsá ọlọ́run bá rọ kan tí wọ́n náà káwọn náà máa ṣe súnà Ànábì wa Muhammad, kí wọ́n máa ṣẹ̀sìn Ọlọ́run. Àwọn táà tí wọ́n ń ṣe àdánwò tí báyìí
téèyàn fi kẹ́yìn sí mọ́sálásí ikú wọn ò sí mọ́ kọ́lọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wọn. fawaidu adh-dhikri bil-qalbi wal-lisan èyí tó máa jẹ́ àkòrí òun náà ni àǹfààní tó wà ń bi kéèyàn máa rántí ọlọ́run pẹ̀lú ọkàn rẹ̀ àti pẹ̀lú àwọn ẹ̀. ìrántí ọlọ́run ọba ó pọ̀ gan ata ìrun tá a sẹ̀ kíntàn yìí dhikr ìrántí ọlọ́run ká máa ka Quran ìrántí ọlọ́run ká máa parí ìjà ìrántí ọlọ́run ká máa sọ̀rọ̀ tó dá jáde lẹ́nu ìrántí ọlọ́run ni gbogbo nǹkan téèyàn mọ̀ pé ọlọ́run mọ̀ sọ báyìí téèyàn bá ti ń ṣe ìrántí ọlọ́run gbogbo téèyàn bá kú ń bẹ̀ pé káì aláàní ọ̀dà téèyàn sì kú ń bẹ̀ èèyàn rántí ọlọ́run. àmọ́ èyí tá a fẹ́ sàlàyé lọ́lẹ́ yìí òun náà ni fawaidu dhikri bil qalbi wal lisan àǹfààní tó wà ń bi kéèyàn máa dárúkọ ọlọ́run ọba lẹ́nu kó sì máa nígbàgbọ́ sí ti wúyẹ nínú ọkàn rẹ̀ kí n tó wà nínú ọkàn kọ́ mọ́takùn tí ń jáde ní ẹnu àwọn àǹfààní wo ló wà ń bẹ. alákọ̀ọ́kọ́ òun náà ni pé ká mọ̀ pé dhikrullah ìrántí ọlọ́run bil qalbi wal lisani min ajallil ibadat kéèyàn máa jẹni wúyẹ́wúyẹ́ lásán jama tẹ́tọ̀ bá rántí ọlọ́run ọba onídákẹ́ no ọ̀rántí ọlọ́run pẹ̀lú àwọn ọ̀rántí ọlọ́run ó lè mọ̀ fọkàn rántí ọlọ́run àmọ́ ọ̀rántí ọlọ́run pẹ̀lú àwọn èyí tí wọ́n pè ní ìrántí ọlọ́run pẹ̀lú àwọn òun náà ni pé ètè rẹ ti sàlẹ̀ àti tòkè àtàwọn yọ̀mọ̀ sí kínní yọ̀mọ̀ ṣiṣẹ́ kọ́dà bẹ́ẹ̀ lómi ọ̀gbọ́ lẹ́yìn ọlọ́run ọba rẹ̀. wọ́n nínú àwọn ìjọsìn tó tóbi ni tó sì jẹ́ pé wa aqrabil qurbati nínú àwọn kan téèyàn máa fi ń súnmọ́ ọlọ́run ọba ńlá anábì jọkọjọ kan anábì ní sabaqal mufarridun anábì láwọn tí wọ́n jẹ́ mufarridun anábì ní wọ́n mọ̀ ti gba wájú gbogbo yìí wọ́n ti wà níwájú anábì wí bẹ́ẹ̀ àwọn sàhábà wọn ni wọ́n mọ̀ ní al-mufarridun àwọn owó ní al-mufarridun tó ń sọ yẹn anábì ní adh-dhakiruna Allaha kathiran wadh-dhakirat gbogbo àwọn ọkùnrin àtobìnrin tí wọ́n ń dárúkọ ọlọ́run ọba pẹ̀lú àwọn wọn àti pẹ̀lú ọkàn wọn àwọn ní ń sọ àwọn ní humul mufarridun Allahumma ij'alna minal mufarridin kọ́lọ̀ mọ́sá ìfà wa náà sínú wọn. o lè gba wájú kọjá wòlé ọlọ́run àfi kọjá pé o ní àsìkò tó fi ń jòkó láti máa dárúkọ ọlọ́run ní gbogbo àsìkò tó bá lẹ́sibísì kọ́ máa dárúkọ ọlọ́run ọba wa. salaka bihi as-salikun wọ́n ní gbogbo àwọn tí wọ́n rìn lójú ọ̀nà ìtẹ̀síwájú nínú ìjẹni ọlọ́run wọ́n ní pẹ̀lú síkìrì ìrántí ọlọ́run ni wọ́n fi débẹ̀ wa sabaka bihi al-mufarridun qala Allahu azza wa jalla ọlọ́run bá aláǹsọ̀ náà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá ní ya ayyuhal ladhina amanu ọlọ́run bá ní mo pè yín olùgbàgbọ́ òdodo udhkurullaha dhikran kathira ẹ máa rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ ọlọ́run ní dhikran qalila ọlọ́run bá ní dhikran kathira ẹ jẹ́ kí ìrántí ọlọ́run pọ̀ lẹ́nu yín nítorí àǹfààní tí tọ́wà ń bẹ wasabbihuhu bukratan wa asila ẹ máa ṣe subhanallahi láàárọ̀ ẹ sì máa ṣe rànlẹ́ ọmọ ya mi subhanallah wa bihamdi subhanallah alazim subhanallah wa bihamdi adada khalqihi wa rida nafsihi wa zinata arshihi wa midada kalimatihi subhanallah 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 ìtọ́lọ̀mọ̀ bá láàrin fàásí ní ẹ̀ láàárọ̀ àti ìrọ̀lẹ́ tàbá wà àwùjọ wa lè ní especially àwọn tá ń gbìyànjú lórí súnnà ìjára rántí ìpín sí mo ti ṣe subhanallah láàárọ̀ sí mo ti subhanallah nírọ̀lẹ́ torí àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run búkra láàárọ̀ wa asila àti lásàlẹ̀ wa asila èdè Yorùbá tó di èdè Lárúbá tó di Yorùbá máa lọ́nà ẹ̀ wa asila àṣálẹ̀ ọgbọ̀rọ̀ gbà pé lójúmọ̀ tó wá ti jí sílẹ̀ ayé báyìí ó sì síkèrè láàárọ̀ ó sì ṣe ní àṣálẹ̀ kọlọmọsà fàwánà sínú wọn ṣẹ́rí àmọ́gbọ́ ẹ̀mọ́ bí tíṣẹ́ wà ọwá kú àti mú lò nígbà kásìpàtà sálámọ̀tà tọmọ ìyá sì gbé fóònù ọmọ ìyá nípa ó sì gbé fóònù ó sì ń lọ́jà ó ṣe síkè àtúnkí àṣírí ìtọ́jà máa sàwọn alẹ́kọ̀ọ́ báyìí ó tún gbé fóònù ní tó ń dàrin ọjà ó ṣe síkè gbogbo téèyàn bá pàjọ nínú ayé nínú ọjà nínú dúkìá yọ òun lè yóò fi sílé ayé èyí tó yóò mú lọ sọ́run òun náà ni dhikr òun náà ni ọ̀nà tí ọlọ́run ọba wa adébìnrin la yazalu lisanuka ratiban min dhikrillah adébìnrin má jẹ ẹnu rẹ má jẹ ọ́ tútù ìtumọ̀ ni pé always èyí jẹ́ kí ìrántí ọlọ́run kó máa jáde ń bẹ̀ ìrántí ọlọ́run kó máa jáde ń bẹ̀ gbogbo àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ ìgbà tí wọ́n bá ń yàgbẹ́ lọ́wọ́ àbí wọ́n bá ń tọ̀ lọ́wọ́ nìkan ni wọ́n ní dárúkọ ọlọ́run
wọ́n jókòólẹ̀ wọ́n máa dárúkọ Ọlọ́run alladhina yadhkuruna Allaha qiyaman wọ́n lọ wọ́n máa dárúkọ Ọlọ́run wa qu'udan wọ́n jókòólẹ̀ wọ́n máa dárúkọ Ọlọ́run wa yatafakkaruna fi khalqi samawati wal ard wọ́n máa ronú nípa sánmà àtilẹ̀ àti ọba tó dá sánmà àtilẹ̀ náà látara pé wọ́n ìfọ́ Ọlọ́run ọba alẹ̀ wa ala junubihi wọ́n máa rántí Ọlọ́run ọba ní eré ibùsùn wọn. ìrántí Ọlọ́run ọba ọ̀ràn àyàn ní gbogbo gbàsí ní torí Ọlọ́run ọba aláàní udhkurullaha dhikran kathira kọ́pọ̀ kájẹ́ ọ̀pọ̀ nítorí àǹfààní tí tọ́wà ń bẹ wal dhikri wa inna lidh-dhikri fawaida jamma ay fawaida kathira àǹfààní tọ́wà níbi ìrántí Ọlọ́run ọba pẹ̀lú ẹnu wa yìí wọ́n lọ́pọ̀ púpọ̀ man dhakarallaha dhakarahu Allah nínú àǹfààní tọ́wà ń bẹ ó ní pé ẹni bá ti rántí Ọlọ́run mọ̀ rántí ẹ̀ tọ́lọ́n bá ti rántí rẹ̀ èmi ọmọ tó tún kù fún ọláyé tí ó tún wá ayé athna Allahu alayka bayna al-malaika ọlọ́wọ́ ma sọ̀rọ̀ rẹ̀ fáwọn malaika ní túnmẹ̀ ipò ẹrú mi in ṣe subhanallah lọ́wọ́ báyìí in ṣe la ilaha illallah lọ́wọ́ in ṣe astaghfirullah lọ́wọ́ in ka Qur'an lọ́wọ́ ọlọ́wọ́ ma sọ̀rọ̀ yẹn fáwọn malaika hadha dhikruhu ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ní fadhkuruni أذكركم فعل شرط وجواب شرط واذكروني اللهم باني امانتي مي أذكركم من امانتي إما صلوا ينفع ملائكة إما ما يقوتون يلوا تعالى فيما صلوا ينفع ملائكة لك عبد الرحمن عبد الرحيم زينب فاطمة قالوا ما دارك فاطمة زينب aláǹdàkọ Ibrahim Ahmad láàrin àwọn màláíkà èmi orí kankan tí ó tó oríire yẹn nínú oríire tí yẹn máa ń ṣe lè ayé يقول الله عز وجل في الحديث القدسي inú hadith القدسي wọ́n ní Ọlọ́run bá ní ana inda dhanni abdi bi èmi Ọlọ́run ọba mo wà níbi èrò tí ẹrú mi bá ń rò pẹ̀lú mi tó bá ti ń rò pẹ̀lú mi iná ni bẹ́ẹ̀ náà mo jẹ́ lẹ́yìn náà wa anna ma'ahu idha dhakarani gbogbo tó bá ti rántí mi èmi Ọlọ́run ìmọ̀ bẹ pẹ̀lú ẹ̀ bi'awnihi wa ta'yidihi wa tawfiqihi wa bisadadihi wa in dhakarani tó bá rántí mi fi nafsihi nínú ẹ̀mí rẹ̀ in dhakartuhu fi nafsi Ọlọ́run lé mi náà rántí ẹ̀ nínú ẹ̀mí mi ìtumọ̀ ni pé ń rántí ẹ̀ lọ́dọ̀ mi èyí ní sọ fáwọn màláíkà nígbà jẹ́ pé òun náà nínú kọ̀rọ̀ tẹ́nìkan kan síbẹ̀ ní tẹ́sẹ̀ kíní ní tí rántí Ọlọ́run wọ̀nyí zakara ní fi mala'in tó bá ṣe rántí mi láàrin àwọn èèyàn tí ò sí kárí ní bẹ̀ rántí mi láàrin àwọn èèyàn zakartuhu fi mala'in khayrin minhum èmi ọmọ rántí ẹ̀ láàrin àwọn ẹ̀dá tó pọ̀ ju àwọn ẹ̀dá tó ń rántí mi láàrin wọn lọ èyí náà àwọn mala'ika muttafaqun alayhi Ànábì ní ala ukhbirukum bi khayri a'malikum Ànábì ní ẹjí fún yín ní ro iṣẹ́ tó lórí jù náà àwọn iṣẹ́ tẹ́ máa ń ṣe láyé wa azkaha inda malikikum tó sì jẹ́ iṣẹ́ tí wọ́n mọ̀ jù lọ́dọ̀ Ọlọ́run ọba yín ọba tó dá yín ọba oníkápá yín wa arfa'iha fi darajatikum tí ó sì mú yín ga nípò lọ́dọ̀ Ọlọ́run ọba tẹ́ wà nípò tó ga wa khairun lakum min an talqaw aduwwakum tó sì wá lóore ju kẹ́ máa pàdé àwọn ọ̀tá lọ ayé tó lóore ju jihadi lọ fatadribuna anaqakum tó jẹ́ pé ẹ̀yin ń rí eré wọn bọ́lẹ̀ àwọn ọ̀tá tó ń fẹ́ panẹ́sìn wa yadribuna anaqakum àwọn náà wọ́n rí eré yín bọ́lẹ̀ ṣé kí n sọ nǹkan tó lóore jù bẹ́ẹ̀ lọ fún yín ju gbogbo tí mo kà yí lọ kulna bala ya Rasulullah àwọn sàábé ní ìwọ òjíṣẹ́ Ọlọ́run mọ́sá ìsàlàyé fún wa nǹkan wo ló lóore ju gbogbo tó kà yí lọ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì di òye wa yí pé dhikrullah jalla wa ala ìmá jókòó láti Ọlọ́run kí yóò jókòó lọ́wọ́ ní la ilaha illallah subhanallah bihamdi adada khalqi wa rida nafsi wa zinata arshi wa midada kalimati la hawla wa la quwwata illa billah astaghfirullah wa atubu ilayh subbuhu quddus rabbul malaikati war ruh la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin kul a'udhu bi rabbil falaq min sharri ma khalaq yamaka qur'an karim gbogbo àwọn eléyìí ó tóbi lọ́dọ̀ Ọlọ́run Ọba
adhikiru ina àwọn àǹfààní dhikri yatrudu shaitan wa yukassiruhu ọmọ lẹ́sù jìnnà kúrò nínú ayé yẹn sẹ́mọ̀ pé bí èso bá kálukú dé sí ọlọ́run aláàníkan ló lè gbà wá lọ́wọ́ ẹlòmí ọ̀dákẹ́ sí báyìí ẹni mọ̀ pé èso bá já ẹlòmí yóò jí láàárọ̀ òun àti èso wọn jọ jí ẹlòmí jáde báyìí ń lè pàdé èso kò síbi tó wà tí èso ní wọ níbẹ̀ bó tilẹ̀kùn mọ́rí wọn wà bọ́ bó ń jáde lọ wọ́n mọ̀ retí rẹ̀ ń gbòòrò bó wà ní ọjà èso ọmọ rọkìríkà rẹ̀ kọ́dà bó fẹ́ ka Koran àṣetá ni ọmọ rọkìríkà yìí èmi ò rí nǹkan kan tí wọ́n fẹ́ ṣe tẹ́sù ọ̀fẹ́ kó láṣeyọrí lórí ẹ̀ kò fẹ́ káyè rẹ̀ dáa kò fẹ́ kọ́rùn rẹ̀ dáa gbogbo tẹ́sù ọmọ pláàni fún ni pé bó ṣe máa jòkó ààrẹ bó ṣe yàwòrì bó ṣe gbọ́jà kalẹ̀ tó ní táà bó ṣe wà ní ayé tó ṣiṣẹ́ tó ní jèrè tó kówó jọ tí ò ní lásẹ̀rọ tí ó kówó jọ àmọ́ kò ní kó jọ bí ṣe ń pláàni bá yóò ṣe dàrú ní pláàni bọ́ọ̀rùn náà ọ̀run náà ó ṣe kíní bó ṣe dàrú bó ṣe ṣẹbọ kó tó kù láyé bó ṣe máa ṣe ìgbéraga sáwọn òbí ẹ bó ṣe máa dẹ̀sìn ọlọ́run ẹlẹ́mẹ́jọ kò yóò lòun fẹ́ twenty ṣe àṣetánì sì ti òun ti gba wájú ẹ̀ yóò máa tì í láti bẹ̀sìn ọlọ́run jẹ́ àwọn yóò jí láàárọ̀ wọn láwọn Islam wọn ní ṣẹ̀ṣẹ̀ lókù táwọn máa ṣe ọmọ mùsùlùmí ọmọ aláàjì ọmọ àfáà yóò ní OPC lókù táwọn máa ṣe ẹ̀rí ẹlẹ́ha tí ó bọ́jà bò lóhun olùmọ́ iṣẹ́ ṣetán al-la'in wọ́n ní ìdẹ̀dẹ̀ wa lọ́sàn ìdẹ̀dẹ̀ wa lóru kò sí kankan tó fi lè ṣẹ́gun rẹ̀ lẹ́yìn kíní lẹ́yìn ìrántí Ọlọ́run ó ń bínú púpọ̀ wọ́n náà ló ń ṣiṣẹ́ wọ́n náà ló ń ba nǹkan jẹ́ ìyàwó òsìlọ́dọ̀ ẹ mọ́ òsìlọ́dọ̀ ọkọ mọ́ látara fọ́fà gbogbo ẹ̀ pátápátá kò sí ètò sẹ́yìn ṣetán àtàwọn ọmọ ẹ̀ òun rèrò kérò ọ̀fẹ́ kó sómi ọ̀fẹ́ gbé nǹkan jẹ ọ̀fẹ́ parẹ́ kò sí nǹkan kan tọkọ lù ọ tójú ṣetán lọ wọ́n ní oòrùn ṣetán oòrùn gbà tí ìbárún pépà tó bá ti múra sí kí ni jama àdíkẹ́ anábì ọ̀kápá ṣetán ọlọ́wọ́n bá ní wọ́n yí ma yazagadnaka mina ṣetán ní nazikun fasta'idh billah ọlọ́wọ́n ní tí ṣetán tó bá fẹ́ máa kó èrò kèrò sí ọlọ́kan tètè sádọ̀ lọ́lọ́ ọlọ́wọ́n bá ní kànábì ọ̀sá ni kò ní kànábì òfèsè ọlọ́wọ́n ní sá sọ pé a'udhu billahi mina shaitanir rajim nínú àwọn nǹkan tí ṣetán tó wá bẹ̀rù jù tí parí fi káyàn oníkíyàn mọ́ ní bísmìlá gbogbo tó wá fẹ́ ṣe bísmìlá ó fẹ́ jẹun bísmìlá ó fẹ́ wọ tọ́lẹ̀tì bísmìlá ó fẹ́ jáde bísmìlá tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah nǹkan bọ́lẹ̀ ó fẹ́ mú bísmìlá ó fẹ́ start nǹkan ní bísmìlá ó fẹ́ tráfọ̀ wà lérí nǹkan gùn bísmìlá alhamdulillah alladhi sakharana hadha bísmìlá 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 always bísmìlá inú àwọn weapon ńlá ni tó bá ti ń ṣe ìkankan ní ṣeun bismillahi alladhi la yadur masmi shay'un fil ardi wala fis sama' wa huwa as-sami' ọmọ jẹnu ní jama ẹni tí ma ń jẹnu lè ṣe mú tó bá ti jẹnu èso padà kápá rẹ̀ kò sí bó ṣe lè tó ọlọ́run ní ká nàbí ọmọ ọlọ́run ní fasta'idh billah ọlọ́run ní ká nàbí ọmọ jẹnu ní túnmẹ̀ ma sọ pé a'udhu billah ó ní túnmọ̀ fasta'idh billah rasulu tó bá fẹ́ ka Qur'an yóò ní a'udhu billah torí kíni wa idha qara'ta al-Qur'an fasta'idh billah ọmọ ya mi mọ́sá mójútóra rẹ̀ o mójútó rẹ̀ o ọ̀tá kan tó ní tí è sùn tí ó sì ní kú ó dìgbà táyé bá parẹ́ èsì rẹ̀ ó náà ní Ìbílísì ó wá ní àwọn ọmọ tó fọ́n sílé ayé tí ń da kálukú láàmú kọ́lọ́wọ́n bá aláàkọ́ mọ́sá làwá Ṣaitanir rajim díkìrì ní gbogbo tí èrò burúkú bá ti wá sínú ọkàn yẹn mọ́ ní a'udhu billahi minash shaitanir rajim sọ́rí gbogbo ṣe bú táwọn yẹn ń ṣe láyé kò sí ètò lè ṣe mẹ́ tó bá ti tẹ̀ mójútó rẹ̀ tí wọ́n ń pè àwọn alágbẹ́já wọ́n ti dolórí ibú ní tí wọ́n ṣe tẹ́bí dolórí ibú wọ́n lẹ́ lẹ́sẹ̀ ọlọ́wọ́n bá aláwọ̀ ní kí ṣètọ́nù kápá tiẹ̀ a'udhu billahi minash shaitanir rajim lẹ́yìn náà wa qul rabbi a'udhu bika min hamazati shayatin wa a'udhu bika rabbi an yahdurun aya Qur'an ní suratul mu'minun ọlọ́wọ́n bá aláà ní wa qul ìrà nabi madake rabbi ma sọ pé wọ́lọ́wọ́n bá mi ò a'udhu bika mọ́sásọ́dọ̀ wọ́lọ́n mẹ́rin àmọ́sáàtì ṣàyàtì níbi àwọn ìtìgbàngbàn ṣètọ́ hamazat ay dáfà ọ̀hù alhamsu dáfà yọmọ tí ó gbogbo ṣe ibùdó wá fẹ́ ṣe orí kékeré kan tí ó báyìí ọ̀rọ̀ ti wá sí ọ̀rọ̀ ti pé wọ́n ní ọ̀dá àwọn tó bá lè ti mú nǹkan bọ̀nu ọ padà ṣe
ọlọ́run wa ní ká nẹ́bì kọ́ máa sọ pé wa qur rabbi máa sọ pé wọ́n ọlọ́run ọba mi o a'udhu bika min hamazati shayatin èmi ọlọ́run ọba o mò ń sádìọ́ níbi ìtìgbọ̀ngbọ̀n àwọn shayatin ni wa a'udhu bika rabbi èyí sì ń sásọ̀dọ̀ wọ ọlọ́run ọba yahdurun mọ́jì wọn wá bá mi o ànábì ní ìwọ ọlọ́run mọ́jì àṣetánì ọkọlù mi ọmọ yá mi àṣàṣe tí wọ́n máa ń sọ yẹn máa mú yàn o gbogbo ọjà tẹ́ ń lọ tẹ́ ń tẹ́ mọ́lẹ̀ yẹn àwọn yẹn ti wọ́n kan síbẹ̀ lóru ẹ̀ńtọ́ wọ́n yàn síbẹ̀ pẹ̀lú àwọn ewé àjọbalẹ̀ bí ìraná ẹ̀ńtọ́ wọ́n ọkà bàbà àwọn míì wọ́n fẹ́ nǹkan sí atẹ́gùn ni bó o ṣe ń lọ nínú ayé yẹn ọ̀ ń lọ nínú ewu ni nínú ewu àfikọ́ ọmọ bẹ́lọ̀ ńkọ́lọ́ mọ́jà àṣetánì wá sí kíni mọ́jà wá bá ọ eléyìí wà ní Al-Qur'an tó jẹ́ oyè wáyé pé àṣetánì máa wá báyà kí lè yẹn ọmọ ṣe tí òfin wá báyà a'udhu billahi minash shaitanir rajim ọmọ yá mi adhikri isnu hasin dhikri protection tó lágbára púpọ̀ kó níbi aburú tó wà níta tó bá ti jáde ipò ọ̀fẹ́ jáde lọ ṣọ́ọ̀bù ọ̀fẹ́ jáde lọ́jà ọ̀fẹ́ lọ bíṣẹ́ tó bá ti ń gbéṣẹ̀ rẹ̀ jáde báyìí má gbàgbé láti ní bisimilahi tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah àwọn yẹn ń gbọ́ èyí mélòó ní láti ṣe ìdẹ̀mà bó ti kéré tó yẹn nǹkan mẹ́ta náà ni bisimilah ẹlẹ́ẹ̀kejì tawakkaltu ala Allah kí ẹlẹ́ẹ̀kẹta wala hawla wala quwwata illa billah tó fi lọ tó fi darí dé ní aburú kan ò ní ṣe kíní aburú ò ní ṣe ọ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run kó tó wọlé àwọn àlùjànnú burúkú wọn ti tó wọlé díkìrì ló fi lé wọn jáde ọ̀hún wọlé báyìí tó sílẹ̀kùn báyìí tó ní bisimilahi tó wọlé báyìí bisimilahi walajina wa bisimilahi kharajina wa ala Allahi rabbina tawakkalna gbogbo àwọn àlùjànnú tó wà nínú ilé wọn ni wọ́n máa fò jáde àwọn ni wọ́n dájú alẹ́ láàrin wà tìyàwó ọ̀dọ̀ tí ò tó nǹkan ẹ̀tí ń fọ́ra yín lérí ẹ̀tí ń gbára yín lójú àwọn náà ń dá wà láàrin lérí àwọn ọmọ tó nù níláárí àwọn àlùjànnú burúkú àwọn ni wọ́n jẹ́ ọmọ lálàkàlà nulẹ̀ gbogbo àlákàlà ọkọ òru ìyàwó òru yẹn iṣẹ́ àwọn àlùjànnú ni wọ́n fún yẹn ní nǹkan jẹ lójú oorun tí inú orí sì máa rún tọ́bájí kó tó sùn ó sì sí kiri ó ka kùrùsí ó tẹ̀wọ́ rẹ̀ ó fàtẹ́gùn sí ó ka kúlọ̀ aláfọlákì náàsì ó fẹ́ra orí rẹ̀ ojú rẹ̀ ọrùn àtọwọ́ àti ibi tọ́bá ká ẹ̀mẹ́ta ló ṣe bẹ́ẹ̀ ìyàwó Aisha ní ànábì ò lè má ṣe é o torí àkọlù ojú oorun wọn ti dákọ lẹ́lẹ́mìíràn ojú oorun ló ti ya wèrè wá sílé ayé ojú oorun òun náà ni àwọn àjànú burúkú wọ́n ti ṣe márèjì fún yóò wáyàwó tí kò ní padà rí ní wọ́n ti bá wọn sọ̀rọ̀ ní ọmọ láwọn ọ̀fẹ́ tó láti jànú kan fẹ́ lọ́wọ́ ọkọ òru ìyàwó òru wà ọ̀fẹ́ wọ tọ́lẹ̀tì ọmọ ìyá mi àfi kọ́ wá sọ bisimilahi náà ló ṣe kíní bisimilahi náà ló sọ Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith ṣẹ́ni gbogbo ń dáhùn yìí gbogbo ẹ̀ láti mọ̀ ìmẹ́kàn wábí láti wá ara yín létí nítorí kéèyàn mọ̀ pé nígbà tó ń ti ṣe súnà àlùjànnú ò lè kọlù ọmọ ìyá mi onísúnà gan àlùjànnú ń wá jùlọ onísúnà ẹni ó ti bọ́ sójú ọ̀nà òun ló fẹ́ fà kó ní ojú ọ̀nà ìbílísù nílẹ̀ akẹ́wọ̀n dáná láwọn siratakal mustaqim ó lóun máa jòkó ní ojú ọ̀nà tí tẹ̀ ní rí ọ̀dọ̀ Ọlọ́run bá dé ìwọ ti wá wà lójú ọ̀nà ọ wá rò pé o ti bọ́ lọ́wọ́ ṣetán ọ bọ́ lọ́wọ́ ẹ o ní màá lò lè bá àwọn sàábé wá bá Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run ọba wọ́n láwọn máa ro nǹkan míì nígbà míì ní èrò nínú ọkàn látara hamazatu shayatin wọ́n ní tí òkè tó bá sílò àwọn ní erímọ́lẹ̀ táwọn parẹ́ kò tí pọ̀ jù látara èrò kúrò táwọn máa ń ṣe kíní táwọn máa ń rò Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní ṣe bí tó ní kẹ in tó gbé fún yín wá nínú èrò ṣe bẹ́ẹ̀ ṣe bí ẹ̀ṣọ́ wọ́n láwọn ò sí àwọn ọ̀ṣọ́ Ànábì ní badhalika sari'ul iman Ànábì ní ẹlẹ́ fọkànbalẹ̀ eléyìí ni àpẹẹrẹ pé ìmánì yìí ṣe kíní ìmánì yìí ń lékún Ọlọ́run ọba ọkápá rẹ̀ ni ìgbà tí yóò rí yín fi sin kankan mọ́ òun lọ wá dà sí wáṣíwáṣà ọ wá dà sí ibi èrò o lè bọ́ nínú èrò yẹn jama ló fi jẹ́ pé tẹ̀ máa ro kankan tó bá ti sọ tó sí ọ̀lẹ́sẹ̀ kò sí tó lérò kọ́dà ò lè rògbà mí pé kò sọ́lọ̀ iṣẹ́ ṣetán ni ò lè rògbà mí pé ìtàlọ́dọ́lọ́ kò ní bẹ̀rẹ̀ kò ní parí kí ni tó mẹ́ gbogbo èrò tó rò yẹ tí tó fi di ẹlẹ́bọ tó fi di ẹni tí ó gbàgbọ́ ní Ọlọ́run èèyàn máa ro èrò èèyàn sì máa ṣàdúà àdúà yìí náà ní jẹ́ kó wá sí ìmúṣẹ fún yà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àdíkìrì ẹ̀rí díkìrì wọ́n ní inda liqa'il adu silah inda liqa'il adu weapon ni tó fẹ́ pàdé ẹni tó fẹ́ hàn lè mà ẹni tó fẹ́ ṣàbòsí fún ọ pàdé ẹni tó fẹ́ kóbá ọ èèyàn náwó sọ pé ó rí
ó sì dákẹ́ kílọ̀mọ̀ tó wà lọ́wọ́ ẹ̀ ó dákẹ́ òní kò sí kankan qul a'udhu bi rabbil falaq min sharri ma khalaq ó sì ní ó sí kankan ọlọ́run sì ní sharri ma khalaq wà àwọn aláburú wa min sharri ghasiqin idha waqab wa min sharri naffathati wa min sharri ó sì ní ó sí kankan sharri ń bẹ o kọ́mọ bá ṣe ànábì lọ́lọ́run fi ní kúl mọ́dàkẹ́ a'udhu bi rabbil falaq kúl mọ́dàkẹ́ a'udhu bi rabbin nas ó ní dákẹ́ ni ó mọ́ pé mo ti ní tàwídì yìí káwá dákẹ́ tàwídì ara tàwídì náà ni pé kọ́ ọmọ sọ̀rọ̀ tó bá ní ìwọ ní tàwídì ó wá dákẹ́ ó ní ọgbọ́ tàwídì yìí torí ọlọ́run pàṣẹ ó ní kúl sọ ìwọ wá sọ wá ní tàwídì yẹn ọlọ́run ọba ní wọ́n yẹ zagana kamina shaitan nasuku fasta'id amúrù ni ọya wáṣọ ṣé tàwídì ni ẹ rẹ lómi nínú jẹlibáwò àjànú sì máa dáadáa ẹ wà bẹ̀rẹ̀ pé ṣe sísá yẹn ṣe wọ́n sàtìkàrì ẹ rí brọ́dà pẹ̀lú iltizam ẹ wà bẹ̀rẹ̀ pé ṣe sàtìkàrì kò sẹ́ni kan tí sùn bẹ̀rù lẹ́yìn ọlọ́run bá rẹ̀ nítorí mú èsù bẹ̀rù ẹ̀ òun náà ni kò so mọ́lọ̀ kò sásọ́dọ̀ ọlọ́run wọ́n ti sásọ́dọ̀ ọlọ́run ẹ̀rọ bàbá òní kọlu wọn ó ti mọ̀ pé ó wí láàárọ̀ ó wí lọ́sàn ó wí rọ̀lẹ́ ọ̀kan náà sálàfù sọ́ọ́lẹ̀ ó lè láì ní mọ́tàlù àdá ó ní ṣètọ́n kalkalm ó ní ṣètọ́n náà gẹ́gẹ́ bí ajá àdìgbòlógi tó bá fẹ́ àtàkì ẹ̀ ó ní sí ó fèsì ní àbọ́sà lọ sọ́dọ̀ olówó ẹ̀ olówó ajá yẹn tó bá fèsì yọ fà ọ̀yà àmọ́ tó bá lọ sọ́dọ̀ olówó rẹ̀ yọ kà sọ fún pé no walillahi al-mathalul a'la ọlọ́wọ́n bá aláàlú ní àpò ìlú ẹ̀tọ́ dájú ọfọkànbalẹ̀ nílé ayé nípa àmọ̀sáàtì ṣayatín dáfà ṣayatín kò sí kí ó tó léké tó sì onímọ̀ ọ̀rọ̀ kíríkà rẹ̀ kò sí àfà tó lè yà kò sí dáwà tó lè máa ṣe yọmọ lọ yọmọ bọ̀ ni kò sí bó sì lè náwó sẹ́sìn tó yọ fẹ́ bá tiẹ̀ jẹ́ kò sí bó sì lè bọ́ra tó ọlọ́wọ́n bá aláàkọ́mọ́sà sọ ní kọ̀ọ̀kan wa adh-dhikr ilajul al-araq wọ́n ní dhikri yìí máa ń jẹ́ ìwòsàn fún al-araq kí náà pẹ̀lú al-araq òun náà ni kéèyàn má sùn tí kéèyàn ó sùn tí ẹgbẹ́ rẹ̀ kálukú ti bọ́ sórí bẹ́ẹ̀dì wọ́n ti sùn lọ wọ́n yà jùlẹ̀ tilẹ̀ fi má ó sì ń wọlé ẹ̀ràn ó lè máa wí gangan ó máa wí kan ní irú àwọn èèyàn sì kò sí fámásì tó ti rógun ẹ̀ kò sí kẹ́mísì tó ti rí lẹ́yìn dhikr ẹ̀yọ́ miami àbí tó bá ti jí báyìí ọyẹ́ ó tún sùn mọ́ tí lè òfin mọ́ ọba àdídágo mẹ́wàá bọ̀ ó tún dágo mẹ́rin àbọ̀ ní ẹ̀ abágo márùn àbúrò rí sùn rárá inú àwọn ìlàjì táwọn sálàfà sọ́ọ̀lì tó mọ́ fún wa ó náà ní pé ká máa sọ pé a'udhu bi kalimatillahi tamma min ghadabihi wa iqabihi wa sharri ibadihi wa min hamazati shayatin wa an yahdurun ìtumọ̀ ọlọ́mọ sásọ́dọ̀ rẹ̀ pẹ̀lú àwọn gbólóhùn rẹ̀ má bínú sí mi má jẹ mí níyà ṣọ́ mi níbi aburú àwọn ẹ̀dá rẹ̀ àlìjànú ṣọ́ mi níbi ìtìgbàǹgbà tí wọ́n ń tì mí gbàǹgbà wọn ò jẹ́ rọrùn sùn má jẹ́ wọn wá bá mi o lé wọn kúrò lọ́dọ̀ mi tó bá sì ti wí ìgbà tó fi ka mẹ́ta ìgbà tó fi ka méje pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run orun sì kún ọ lọ fẹ́rẹ̀ eléyìí mujarrab tí wọ́n bá ní àdúrà tá a dánwò trusted and tested ó ní tí kan bá ti wà nínú Kùránì tó wà nínú àdíyèsí ọgbọ́dọ̀ tó máa ṣe kí ni ọgbọ́dọ̀ tó máa dáwọ̀tò ẹ̀ máa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam olókọ́ àwọn sàábé ní àdúrà yìí ẹ̀yọ́ miami adh-dhikru yuzilu al-gham wọ́n ní ìbànújẹ́ wa yajibu al-farah adh-dhikri máa ń jẹ́ kí inú yóò dùn ẹlòmíà ní ti bá ti lówó lọ́wọ́ inú mi máa dùn ẹ̀rọ ni mílíọ̀nì à ń pokùnso bílíọ̀nì à ń pokùnso yín wọ́n kan jẹ nígbà Yésù gbogbo nǹkan tí wọ́n fowó ṣe láyé ló ti fowó ṣe gbogbo tí wọ́n fowó rà ló ti fowó rà àwọn ìyàwó lọ́dá bí ẹgbìn yìí ilé ní dányọ̀yọ̀ yìí àwọn mọ́tò lọ́wọ́ wọn tàrẹ pẹ́tẹ̀ yìí kọ́mpìnì àwọn èèyàn lọ́dá ń bọ̀ billions of dollars in mẹ́nu àkáǹtì ó sì lè pokùnso nínú ilé ìlọ́dé it's not happy nínú ròdù kí ni inú àwọn nǹkan tí máa ń fún yàn ní ìdùnnú nínú ayé kọ́dà kọ́ mọ́ ní owó lọ́wọ́ òun náà ni dhikrullah ìmọ̀ràn tí Ọlọ́run bá wa Ọlọ́run bá sọ Ànábì wa Yunus ó ní fanada bi dhulumati an la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin Ọlọ́run ní Yunus ọmọ pè mí nínú ẹja ẹni ó ti bọ́ sínú ẹja kò ti bọ́ sínú ìbànújẹ́ jẹ́ mọ́
ó ti gba ẹja tá a wí lásán gan tó bá kàn fi panu nígbà tí ẹ bá ju tọ̀ bó náà pè tí ẹ bá ju támúrù sẹ́nu ni Ànábì Yunus ó sì mọ nínú ẹnu ẹja yẹn ó mì í kálọ́ nípa àwọn ẹja nísìnyí tí mídíà dé ìlànà tó rí i pé àsáwọn ẹja kan bẹ tó di ní mọ́ṣáláṣí kọ́ wá yanu báyìí yọkàn mi nígbà tí ẹ bá mú tọ́mùtọ́mù mi Ànábì Yunus bọ́ sí nígbà tí yìí bá gbé tọ́mùtọ́mù mi sọmọ pé ó náà mọ̀ pé tó bá gbé sí kọ̀rọ̀ ẹ̀kẹ́ báyìí yóò rùn tegun yóò rùn wọ́n ọmọ fi lánàá wọ́n gbé lọ sàlẹ̀sàlẹ̀ nínú kọ̀lọ́n ọwọ́ jókòó síbẹ̀ fàdáadáa ọlọ́run wá ń rìpọ́ọ̀tù fún wa yìí pé Yunus ó sì wá pé ọlọ́run ó jẹnu ó wí kan jáde lẹ́nu díkìrì lọ́mọ ṣe tó fi bọ́kù náà jàgà àgbànújẹ́ o fàdáadáa fi dhulumati la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin nígbà tó wí tán fastajabna lahu ọlọ́run la dá lóhùn wa najjaynahu minal gham àti làákò nínú ìbànújẹ́ ń wí tá báyìí ẹja yẹn fò ní ń fò bọ̀ ní ń pàkì bọ̀ ní Ànábì Yunus ti wí kankan kéèyàn máa wí kan yẹ kì í ṣe kan kékeré o ọmọ ìyá mi ọ jáde báyìí sí etí omi báyìí ọkọ̀ kalẹ̀ báyìí nígbà tí n bá kọ bóun náà pè tọ́mtọ́m sílẹ̀lẹ̀ Ànábì Yunus dìde inú rẹ̀ wá ń dùn ọlọ́run ṣe síkiri ló ṣe ọlọ́run la làákò nínú ìbànújẹ́ kí ló dé tí wọn náà ìbànújẹ́ tó ọmọ sí la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin wallahi ọmọ ìyá mi nígbà míì ilé ayé sọ ọ tó wò pé wà dáwò wà lè ayé torí lè ayé tẹ́lẹ̀ náà ilé problem ọmọ rántí ara rẹ ọlọ́run tó gbé problem mú kàyà rẹ ó tún gbé yín náà pa ó tún lè kí bàbá ó tún rí problem bàbá ó tún gbé pa ó di problem mélòó jama ó di mẹ́ta àti rẹ ó tún pè ọ́ ó tún gbé yín náà pa ìbọ̀dá rẹ ó tún pè ọ́ especially ẹni ọlọ́run bá ṣe ti kẹ́ nínú àwọn tó ń tajà yìí problem lọ́mọ náà tó fi kú ọkàn wà lọ́lẹ́ sinmi nínú àjẹ́ náà lọ àmọ́ nínú ọmọ dùn bọ́ bá ti ń ṣe ọlọ́run mọ̀ fún nínú tó wọ́n náà ń dùn wọn nù díkìr ọ̀dà púpọ̀ fẹ́ni tí máa ń bẹ nínú ìbànújẹ́ àbí ọkàn rò pé ẹ̀mí burúkú kan ọ̀bàlẹ̀ ọ nínú rẹ̀ wọ́n ń bàjẹ́ pé sì ti parí rẹ̀ fẹ́ bàjẹ́ báyìí ọ̀kan nínú àwọn àgbà adájọ́ kan ní Riyadh ní Saudi Arabia afágbà ni ó jẹ́ àgbà adájọ́ ó sì níṣẹ́ ń lọ sí high court ó start mọ́tò báyìí ó ní bada'tu ashukku fi musallamati din Ọlọ́run sì bẹ̀rẹ̀ sí máa ro èrò kèrò nípa gbogbo àwọn tó yẹ kéèyàn ó bìlífù nínú ẹ̀sìn Ọlọ́run òní sọ́lọ́run wà báyìí sọ́lọ́run náà níbi sẹ́sà sàárè òun rò pé ìyá rẹ̀ wà èyí ìjọ àlèkè àmà sọ wà báyìí Ọlọ́run ní ìsálùkù ní sótọ́ ni àgbàfà lọ́ba ṣayẹlẹ lọ lè bá bàbá Sheikh Saleh Al-Uthaymin Ọlọ́run nílà káyé tó sẹ́kù ọba sálọ ṣetán ti fẹ́ gba control ọba sálàyé bàbá ní hamazatu shayatin ọba bẹ̀rẹ̀ sí rúkìá wa ma adraka ma rúkìá mọ́ fi rúkìá sí rí wọn ya mi o àsìkárù sọ̀bá alìbàṣá àtọ́ nǹkan náà wọ́n gbé rúkìá o mọ́tò wọn wọ́pẹ́ wọn wá ìwé kàkàkì tọ́ mọ̀tò rẹ̀ àsìkárù sọ̀bá alìbàṣá àtọ́ káì nínú ìsìnú muslim yẹn náà rúkìá àtàwọn àyà rúkìá míì tọ́wà náà wọ́n tẹ́lá míì tọ́wà náà Al-Qur'ani àtàdé wọn gbà àrẹwà balẹ̀ kí ni wọ́n kà sí la zikir kí lọ́lọ́run fi yọ̀wọ́ náà zikir àti bọ́tán wọn ní burú ọlọ́run bá musa ṣàánú ní kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ miami ẹ̀rí azikar wọn ni gbogbo àtọ́ bá pàdé ọ̀tá ọ̀wé kankan o ọ̀kan nínú àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ ọba kan sàbòsí láwùjọ àbòsí ọba yẹn pọ̀ kò fáwọn èèyàn lówó sùn kò fáwọn èèyàn lóúnjẹ ń gbowó àwọn èèyàn ń jẹ gàba lérí àwọn èèyàn àwọn àfáà tó wà ń lò ẹ̀rù ń bà wọn láti bá sọ̀rọ̀ ọ̀kan wá dìde náà àwọn sálàfù bẹ́ẹ̀ Sufyanu Thawri àbí ọ̀kan náà àwọn sálàfù ìrántí ọkọ̀ ìmọ̀ wọn kan lẹ́kùn ọba wọn débẹ̀ wọn sọ fọba pé ebi ń pa àwọn aráàlú ìyà ń jẹ àwọn aráàlú kí wọ́n tó wọ ilé ọba wọ́n ti wí kankan Allahumma inna naj'aluka fi nuhurihim wa na'udhu bika min shururihim ìgbà wọn wọlé ọ̀sàlàyé fọba ilé ayé yíò padà tán ẹ̀yin náà padà ní síbẹ̀ máa o àwọn kan lọ́wọ́ ń bẹ lánàá
ààrẹ wọn mọ́ tó bá dọ̀la ẹ̀yin náà dìtà ẹ fi tán rí lẹ̀ ibi ń para lu ìyá ń jẹ àwọn èèyàn rówó sẹ́ wọn rí sẹ́ṣe wọn rówó gbà wà wà fún oníjẹkújẹ tó wà bẹ́ẹ̀ ní wọ́n bá díwọ́ mọ́ rí pé tàfà yìí ti balẹ̀ ni tààrùn ọ̀sẹ́ mọ́ra mọ́ kàrà ni ọba yẹn ń wò báyìí bí ṣe ń wo àfà ń ronú ìyà tí ó fi ṣe kíní ó fi jẹ́ àfà náà ń wí kankan àwọn tán wà mọ́sáàdì pé òun náà ń jẹnu اللهم نجعلك في نحوري ونعوذ بك من شروري اللهم نجعلك في نحوري ونعوذ لا حول ولا قوة إلا بالله يا جبار يا جبار يا قهار يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام ọba yẹn wá ní ọ̀dà afá ẹ̀yin tẹ́ jẹ́ sọ́jà ẹ mú wọ yàrá yẹn yàrá ọ̀kan ṣẹlẹ̀ yàrá tán mú wọ yẹn tẹ́yìn bá ti wọ bẹ̀ ó di jálè kìámù wọ́n lọ lè pa á ní ó di jálè kìámù kí n tó ló tọ̀ mẹ́sàn wá mú wọ yàrá yẹn gbogbo àwọn afá tó wọn ha ó sì fẹ̀mí ara ẹ̀ wéwu òyìn ó sì wá fọwọ́ ara rẹ̀ fakú ọba wa lọ sí yàrá yẹn ọba yìí sì lọ bẹ̀ tẹ́lẹ̀ yìí máa ń lọ àwọn tí wọ́n pààyàn lọ́wọ́ ń bẹ̀ ọba sọ fún yín pé ká mọ̀ tẹ̀lé òun ọba wa mú lọ́nu yàrá rẹ̀ gangan nínú kọ̀rọ̀kọ̀rọ̀ yàrá rẹ̀ tí ń sùn ọba sọ fún pé àfa ọ̀sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ọ̀rọ̀ náà ọ tọ́ọ̀ṣì ọ̀ ń sọ torí àwọn èèyàn àbí torí ọlọ́run ọyá sọ tó ń sọ ọ̀rọ̀ tó sọ tó sọ ó lọ sọ fún yín pé padà gún náà ipò ilé ayé yìí kò sí kankan tó wà ń bẹ tó ju pé kéèyàn ṣe dáadáa lọ ẹ ṣe dáadáa kẹ́yìn náà lè gbẹ̀san dáadáa ebi ń pa àwọn èèyàn ìlú òrójútó ebi ń pa àwọn èèyàn àwọn èèyàn olówó sẹ́ àwọn èèyàn oríṣẹ́ gbà wọn oríṣẹ́ ṣe ó ní bó ti wá sọ fún mi ẹ̀mí mi sí rọ ẹ̀mí mi rọ káké bí gbogbo ẹ̀yà àfáà ṣe ń sìn àníyà yàkóyà báyìí ẹ̀yọ́ máa yá mi kápé bí wọ́n ṣe ṣe ní gbogbo àwọn àfáà ṣe kíní ni wọ́n ń ṣe àní ṣe kíní àníyà yàkóyà báyìí ọláyàláyà wá sọ̀rọ̀ ọlọ́run ó sì wọ̀ mí lọ́kàn ọ̀dà wọ́n máa lọ padà máa lọ ààfin wọ́n ní kí wọ́n kó gold oyé àti fàdákà àti gbogbo àwọn kan téèyàn fi ṣayé ọ̀yà kan kọ lọ sí wọ́n ní ẹ̀yìn àfáà àtẹ̀yìn ìjòkólẹ̀ ẹbẹ̀ rún ẹrù pé ńlọrun ní kọlọrun o ọba mi sòdodo ọ̀rọ̀ ẹ̀yin ń ṣe báyìí sí mi ní mi sì ń ṣe lẹ́sẹ̀ báyìí eléyìí tó fẹ́ tún wá kára mi sí ni ṣẹwàá gbogbo tó wà lẹ́yìn òun ló ní láti ní lọ gbogbo àwọn tó ń lọ jẹ lówó gbogbo àwọn tó wọ́n sanwó sùn fún gbogbo àwọn tó wà ní òmìnira tó wà nínú ẹ̀wọ̀n ọ̀yá ẹ̀lẹ́ tí gbogbo wọn lẹ̀ àfáà yẹn láyà lẹ́yìn àyà kí ló tó ní ó sì síkẹ̀rì àyà nìkan ò gbé o ọmọ yá mi àyà nìkan ò sí kíní aláì kò gbé Allahumma inna naj'aluka fi nuhurihim ìtí sọ ní pé ọlọ́run ọba o a fi ọ́ sínú ọkàn ẹ̀ bá wa yìí wa na'udhu bika min shururihim àwa sádìọ́ níbi aburú ọwọ́ ẹ̀ ayà kìlá ń bọ̀ ẹ̀yìn amúrọ̀bà ń bọ̀ ọwọ́ ń pe nọ́mbà ṣe o wọ́n ń pe nọ́mbà fà á ọwọ́ kọ́ táǹtì ẹni tí ń bẹ lókè sánmọ̀ ni tó sì lágbára lérí ẹni tí ń ṣe kíní lérí ẹni tó ti ń bọ̀ yẹn zikiri ọlọ́mọ fi ń ṣẹ́gun ọ̀tá zikiri ọlọ́mọ fi ń mú àárẹ̀ àwọn àmúdi nínú ara ọlọ́mọ fi zikiri ma fi mú àmúdi kú nínú ara àwọn àárẹ̀ kan bẹ tó jẹ́ pé nafsi ni mọ́rọ̀dù nafsi zikiri nìkan ló lò fún òun sọ̀rọ̀ ojú ẹ̀dàkùn egbògi olọ́fẹ́ mú fún yẹn oye òun rèrò kérò zikiri ni lẹ́yìn náà oye orí ti dàrú ìyẹn sọ̀sọ̀ kú sọ zikiri ni wọ́n ṣe zikiri wọ́n tẹ zikiri wọ́n náà máa ṣe àwọn wọ́n tó ṣe pé àfọ́ tó bá jẹ́ àrùn tó jẹ́ tara méjèèjì ló lò ó lo ìlàjì tó jẹ́ súnà tó jẹ́ ti ṣáàbù àwọn egbò àti ewé tó ní ṣe pẹ̀lú àrùn ara medicine torí ẹ̀wọ̀n ṣe kọ́ gbogbo hospital tẹ̀rí yẹn kéèyàn wá pé ò sí pé kò ṣiṣẹ́ ó ní í ṣiṣẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run ló fi àṣẹ sí egbò àti kíni àtẹ̀wé ló fi jẹ́ pé gbàmí ni wọ́n lo egbò wọ́n lè wé kò ní lọ ètò ẹni pé àṣẹ ọlọ́run bá ò sí kíni kò sí ń bẹ̀ aláàgangan ṣáfí tó bá rí ọkọ̀ tó pe dókítà kó tó làgbo kó tó làgúnmu kó tó lo àwọn oògùn tó ń gbé fún ọ kọ́kọ́ pe ọlọ́run nítorí pé oògùn tó lọ fẹ́ lò yìí bá ṣe ọlọ́run bá síbẹ̀ kò ní sàn kò ní ṣiṣẹ́ dókítà tí ó fún ọ lábẹ́rẹ́ Allah ni ó sọ fún pé nǹkan báyìí ní kọ́ papọ̀ ọ̀yẹ́ lò nǹkan báyìí nígbà míì àwọn náà mọ rákì brain tí wọ́n pe àti lò nǹkan báyìí ẹja tó ṣáì lọ́gbọ́n jù mẹ́
kò sẹ́nìkan tó sọ wọ́n gbádùn surely gbogbo tó lò pátá nínú àwọn medicine àṣì ọlọ́run lọ́wọ́ mbẹ́ ọlọ́run fi ní fi shifa'u linnas ọlọ́run ni ẹ máa láwọ yìí ọlọ́run ni mo fi ìwòsàn wà mbẹ́ ta ló fi sínú èdè kìí so oyin gangan lówó wá sàn wọ́n fi ìwòsàn sínú oyin ta ni máa wá fi ìwòsàn sínú oyin lẹ́yìn àlá ọmọ ìyá mi nǹkan ṣẹlẹ̀ omi báyìí kọ́dà ìdí fífọ́ lásán doctor o hospital o private specialist tọ́lọ̀ bá aláàbá fẹ́ fagbára hàn gbogbo wọn ni wọ́n tráyè kò ní ní ṣìkìní kò ní lọ ló fi jẹ́ pé wọn ò ní ká bá lóògùn àmọ́ ká gbà pé àdúrà pàtàkì jòògùn lọ zikir nǹkan kan ta wọn ro gbọ́wọ́lé ọ̀pọ̀lọpọ̀ àwọn àti zikiri ma ń ṣẹlẹ̀ báyìí àmà gọ́gùn ìmí ò tó sógun lò àwọn kan bẹ̀ tẹ́ wọ́n parọ́ fún ẹ̀lẹ́ íńtánẹ́ẹ̀tì ń sì tó gbogbo kan lọ papọ̀ kó mú papọ̀ sọ́ra ẹ o òun tajà ní o ìmí ò gidi rọ́ ni ìmí sì rí lì àmọ́ ó bùkátà kó tó lè fi lo àwọn èèyàn tó máa ń parẹ́ pé àwọn ọmọ gbọ́n kan báyọ̀ ẹ̀dá fi bàbá sẹ́yìn lè dà á pọ̀ bẹ́ẹ̀ tọ́ba ti dàmí pọ̀ bẹ́ẹ̀ kánsà dé ní jàmá tọ́ba ti dàmí pọ̀ bẹ́ẹ̀ oyé heart failure ni tí ìbá ti dà nítorí tó wà nínú rẹ̀ àtàwọn tó ń lò nílé ẹni ọ̀mọ́ méjèèjì ò sì gbọ́dọ̀ pàdé òun fọ ní kan ò ti lò kan tẹ́lẹ̀ méjèèjì jẹ̀ ní ọ̀tá làwọn méjèèjì yín pàdé báyìí kíndìn náà bàjẹ́ ọlọ́mọba aláàkọ́mọdé àwọn aláàmù àmọ́ pẹ̀lú zikiri kọ́dà bọ̀ gọ́gù rẹ̀ tí wọ́n bá gbógun náà wà ò nílò ọmọ ti zikiri tọ́lọ́m inni masani yadur anabi ayub ó ní inni masani yadur ó ní ara nimi wọ́n ta arhamu rahim wọlọ́ba aláàánú sànú mi ẹni pé fún mi lálàáfíà fastajabna lahu ọlọ́run láti fún ní àlàáfíà agbàdúrà wa kashafna ma bihi min dur ọlọ́run ní kò sí ìnira kan tó wá kò sí lára mọ́ gbogbo ìnira yẹn lámú kò lára ẹ̀ pátá nídìí bẹ́ẹ̀ ẹ má jẹ́ àfi zikiri lẹ̀ tí araba ń ta wá taraba ń ni wá ọlọ́run bá alákọ̀ọ́mọ́ fara ní ẹnì kọ̀ọ̀kan wa o ẹ̀yọ́ máa yá mi níparí ọ̀rọ̀ mi òun náà ni pé zikiri kéèyàn máa dárúkọ ọlọ́run ọba wọn ní ọlọ́run máa fi fún yàn lárísìkí ọmọ yá mi 1000 naira bó ṣe kéré tó yẹn ọ̀lágbára láti ní ọmọ yá mi tó bá rí ibi tọ́lọ́run ti ń dára pọ̀ wọn lọ zak wallahi ó gbé títóbi fọlọ́ èyàn kàwé ẹlòmíì lè ṣe master 3 ó ṣe doctorate 4 ọmọ ìyá mi yọmọ wà ní káàkiri ẹlòmíì mọ́sẹ́ 10 bàbá kan mọ́ mọ́ lẹ́kọ̀ọ́ mẹ́ adálẹ́kọ́ ni wọ́n ń pè kí ni ó pè é adálẹ́kọ́ gbogbo òun ní ọ̀dùnlá foundation òun ní bricklayer òun ní òtò block òun ní òṣèré wẹ́dà òun ní òfàná òun ní electrician òun ní pẹ́ntà àdálẹ́kọ́ mọ́ ọmọ báyìí gbogbo kalọ́mọ tí wọ́n fi parí lé òun ní ọ̀lẹ́ta iṣẹ́ òun ní ogun rúfin ní oṣù rúfin àdálẹ́kọ́ ilé ìbèrè lọ́wọ́ kọ́ láyé jama lẹ́yìn ẹ̀yọ ọ̀kan tọ́kọ̀ yẹ tí máa rìn káàkiri kí sàníwọ̀ káàkiri jama mọ́ gbódúlé sàtífíkẹ́tì rẹ o máa jẹnu o ọwà ní skul ọwà ní ọjà ọ̀dákẹ́ sọ́ọ̀bù wọ́n yẹ dákẹ́ sọ́ọ̀bù bẹ́ẹ̀ tọ̀ bá mọ̀ nínú súnà wọ́n yẹ dákẹ́ nínú sọ́ọ̀bù wọ́n yẹ dákẹ́ tẹ̀yìn bá lọ́jà wọ́n yẹ dákẹ́ tẹ̀yìn bá dọ́jà wọ́n yẹ dákẹ́ lọ́fíìsì jama àwọn alákòóbá ń bẹ́ẹ̀ rẹpẹtẹ àwọn olójú burúkú bẹ́ẹ̀ àwọn aláàbọ̀ làwọn tí wọ́n fògùn síbi owó àwọn tí wọ́n ranjú mọ́ property ẹni ọjà ẹni tí wọ́n ranjú mọ́ ọmọ ẹni ìyàwó ẹni ọmọ yá mi ojú wa ìṣẹ̀lẹ̀ lápá òun náà ní já ọjà yìí tírélà 3 lọ́jà lánàá wọ́n ti ta tán nìyẹn wọ́n tún já kan òun ò sì ta 3 4 tó wà nígbẹ̀ yóò wò ó tọ́ba wá wò yóò ro èrò tọ́ba jẹyàn rẹ̀ yóò ní barakallahu fi Allahu akbar tọ́ba jẹ́ ní rẹ̀ yóò ní barakallahu fi èèyàn mélòó lọ́wọ́ jẹ́ ní rí láwùjọ Yorùbá tó wọ́n sì ní barakallahu fi àjànú tó fẹ́ bá ọjà yẹn jẹ́ yọ́dẹ̀ sálọ hasad barakallahu fi ọlọ́wọ́n padà wá sànú òun náà torí pé kò ro èrò kó sé kí ni kó bàjẹ́ àmọ́ òun nìkan náà ní barakallahu fi ṣe ní gbogbo àwọn 8 9 10 tó kù ha làwọn ń sọ ha yẹn àwọn òbí kankan kọ́dà mẹ́jẹ́ ní rí bọ́jà ara yín tí ọba ti wí kankan ìkọ́kọ̀ lọ́jà yẹn àbí tọ́lọ́wọ́n bá fẹ́ sálù àti amẹ́rù ebi sàbí làwọn méjèèjì ha
amiru wọ̀ tán amiru ọwọ́ ẹ̀tàn ló ní sáàlù ní kílè ìtọ́wà bọ́ọ̀dì yìí màdá ọdẹ lulẹ̀ Ànábì ní alabarakta Ànábì nígbà tó rí ara rẹ̀ tó dáa kí ló tó ní bárakàlá fi sàábé àti sàábé látọ́ pé wọ́n sì wọ́n ti ju sàábé làbí bọ́dà súnà ó tó sàábé o yìí tó ṣẹlẹ̀ sí sàábé lè ṣẹlẹ̀ sí ìwọ náà tó fi jẹ́ pé ìwọ náà tó wá ní sọ́ọ̀bù rẹ̀ kàṣíkàrù iná ohun tá a máa ń kà la hawla wala quwwata illa billah ẹ̀ sọ fáwọn èèyàn kan mọ́ sí ògùn tajà mọ́ ẹ̀ fún wọn ní tí wọ́n mọ̀ sí ṣé dáwà nù ogun tajọ dá ẹbọ ní lẹ́yìn náà nǹkan kí ló wá kù tá a mọ̀ sí ẹ̀ sọ ẹni kò sínú súnà táwọn wọn gbé sínú súnà gbogbo kan lọ́wọ́ ní súnà la hawla wala quwwata illa billah la hawla wala quwwata kò sí tí ó yí padà kò ságbára tó fi àbí pẹ̀lú agbára Ọlọ́run má ká èèyàn gbọ́dọ̀ sọ pé ànábì ní bẹ́yàn ọba ti ta kọ́mọ ní láhùlà ànábì ní tẹ́yàn ọba ti ta ànábì ní ìlú jìyà sí torí pé ọ̀rá dìsìn yẹn múlẹ̀ àmọ́ wọ́n wà nínú súnà pé gbogbo nǹkan tẹ́yàn bá fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run ọba kéèyàn mọ̀ sí láhùlà wala quwwata illa billah torí pé anáńtọ́ fẹ́ gbà náà ni pé ọfẹ́ kówó sí kíní wọ́n wọlé kí nǹkan ọ̀dà ń gbà mí kọ́ wá fi tẹ̀sọ́dọ̀ ànábì kan ànábì sọ oyè ẹsẹ̀ ni pé kí ní ìdá ẹja lọ mọ́ ànábì lọ́rùn ẹ wọlé wọn ní tàbá ń kọ́lé sí kí làdúrà tá a mọ̀ sí tàbá kọ́lé ilé tuntun àwọn afá láwọn rádìsì kan tó ní bá kọ́lé tuntun tẹ́ wí ni àmọ́ òmùmù àdúrà wà àdúrà téèyàn máa ń ṣe fún gbogbo bí téèyàn bá gbé tẹ́lẹ̀ téèyàn fẹ́ gbé a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaqa ọwọ́ dákẹ́ òwú kankan ọkàn kó sínú lé ó lè bá wà lè jẹun nínú lé àbọ̀ wọ́n gbé ibi tó gbé tẹ́lẹ̀ àwọn kan ń gbé bẹ̀ láàmú gbé bọ́dà lọ dìgbàdìgbà lọlé alágbó nígbà míì wọ́n sì gbé lọ lẹ́lẹ́lẹ́bọ àwọn fámìlì ò ní ìfilẹ̀ wọn ni ò ní kú àwọn lọ́wọ́ wọ́n lọ́mọ ẹ̀sìn tó gbà torí bọ́dà kàṣíkàrù sísà kàṣíkàrù ìròjọ́ káàkiri pẹ̀lú nìkọ́ọ̀bù láàrin gbòòrò àbí àwọn tí wọ́n ti ní trauma ó ní wàhálà ọkọ ni wàhálà ọkọ ládùúwà ìmí ní wàhálà jíjẹ mú mi ni wàhálà jíjẹ mọ́ ládùúwà kí ló wá sọ dìdàkudà tí wọ́n sísà tó bá fi wọ́n wíkú wí jáde lẹ́nu ó ní wàhálà lé ọkọ ni ṣé wàhálà lé ọkọ ládùúwà wọ́n sàdúrà náà ọba ti dìde ó gbé fóònù yìí náà ọlọ́mọsà mú adókọ́sà nù wa inú tá a máa ń ka Allahumma inni as'aluka ilman nafi'an wa rizqan tayyiban ọwọ́ ń bẹ̀ máa ka ń lé máa ka ń sọ̀bù Suratul Baqara máa ka ń lé máa ka ń sọ̀bù bọ́ọ̀ máa ń ka Baqara arísìkí ọmọ wa àṣírí ọmọ bò lẹ́yìn Allahumma ighfirli warhamni wa'afini wahdini warzuqni wọ́n dákẹ́ mara àrùn yẹn máa wí Allahumma ighfirli warhamni wa'afini wahdini warzuqni arísìkí ọlọ́mọ gba ayé arísìkí fún ọ níparí ọ̀rọ̀ mi wọn náà ni pé ọlọ́mọ fi síkìrì ọlọ́mọ fi ń pa ìṣẹ̀rẹ́ ẹ̀ṣẹ̀ ló dínà fẹ́ lómi ìlànà òfìlà ẹ̀ṣẹ̀ ló fà tẹ́lómi fi ń padà dàdàkúdà Ànábì wa Muhammad sallam Ànábì ni man qala subhanallahi wa bihamdi ẹni bá ní subhanallahi wa bihamdi ẹni tó máa fi lè ṣe 100 man qala subhanallahi wa bihamdihi fi yawmin 100 marra Ànábì ni gbogbo ẹni tó bá ní subhanallahi wa bihamdihi nígbà 100 lójúmọ́ hutat khatayahu wa in kanat mithla zabadil bahr Ànábì ni wọ́n pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ọba pọ̀ ju àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké wọ́n pa rẹ̀ ìbá pọ̀ ju odò lọ subhanallahi bihamdi subhanallahi bihamdi subhanallahi dhikri ni 100 kẹsẹ̀ kéékèèké rẹ̀ kọ́pọ̀ bí odò ocean wọ́n rẹ̀ parí tó bá ti wí tán kéèyàn máa ṣe jojoojúmọ́ ìdákùn ẹ̀ṣẹ̀ mélòó lè ń gbèdé wáyé ọlọ́run bàálà kọ́pọ́sà jọ́rọ̀ wá lọ́rùn láwájò kó lẹ́yìn sí tó gbogbo àná ti gbọ́ sáà ṣetán láti máa ṣe àwọn tá à ti ń ṣe tẹ́lẹ̀ ọlọ́run nígbà lọ́wọ́ wa àwọn tá à ń ṣe ní ìdákúrekú ọlọ́run bá yóò jà tún máa ṣe dáadáa àwọn tá à ń ṣe rárá ọlọ́run fi ṣe ọkàn wa kọ́lọ́n jẹ́ máa ṣe ọlọ́mọṣà ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa ọkàn rẹ̀ wá lé ọkàn rẹ̀ lé ó sàn sunkún bàbá ti kó ní ẹ̀ṣẹ̀ yìí tó túbá ó tún padà ọkàn rẹ̀ lé fáwọn ọmọ ẹ ọkàn rẹ̀ lé fáwọn ìyàwó ẹ ọkàn rẹ̀ lé sọ́kọ ẹ ọkàn rẹ̀ lé sáwọn àlùmọ̀ ọkàn rẹ̀ lé sáfẹ́ gbé ara rẹ̀ ọmọ bá fẹ́ gbé ara rẹ̀ sọ̀rọ̀ nígbà tó ń bá kèfèrí sọ̀rọ̀ ọkàn yẹn ń bùkátà sí kọ bẹ́lọ̀ lélẹ́rì ọkàn rẹ̀ lé débi pé kò sẹ́nìkan lára rẹ̀ mọ́ kálukú ti sálọ pọ̀lọ́pọ̀ tàfàtọ̀ ní gẹ̀lí ìdọ̀kọ́l ní fọ́dún mi hàn ọlọ́run rẹ̀ anábì tọ́kàn yẹn bá lé onírẹ́ nìkan kan lẹ́gbẹ̀ẹ́ lékè òtítú látara òkúròrò alẹ́kọ̀ títú látara òkúròrò àwọn àlùmọ̀ ti sáfọ́ látara ọkàn tó lé kèé gbọ́ kèé gbà ìwọ náà wá rí pé ó ti ní problem
ipá rẹ̀ ò sì ká ọkàn yẹn kí ló kù tó ọmọ ṣe àbí ẹ̀ṣẹ̀ ńlá kan bẹ́ẹ̀ tí wọ́n náà ń bẹ lọ́hùn pé ọlọ́run ò bá mú kó nínú ọkàn mi tí wọ́n náà sì mọ̀ pé àtọ́ba bá kú bẹ́ẹ̀ wàhálà ni wọ́n náà mọ̀ pé tí máa ń bẹ lára ẹ̀ bẹ́ẹ̀ àṣírí ọ̀padà tó sáyé wọ́n náà mọ̀ pé tí máa ń bọ́ lọ bẹ́ẹ̀ ọlọ́run padà yẹ̀yẹ́ rẹ̀ láwùjọ wọ́n náà mọ̀ pé tí máa ń bọ́ lọ bẹ́ẹ̀ àtibọ̀tán tó da òní ṣẹlẹ̀ má fọkàn yẹn lẹ̀ ọmọ ní Allahumma musarrifal qulubi sarrif qalbi ala ta'atik máa ń wí ọ dàgbà tó sábẹ́ ọ lẹ́sìn táwọn sábà ọ wà ní kápálẹ́rẹ́ ọkàn rẹ ju ànábì lọ ìyá Ummu Salama ó ní tànábì bá ti wá sọ́dọ̀ ọ̀hún tó jókòó lẹ́ báyìí yọkà máa jẹnu díkìr yọ máa jẹnu díkìr ó lè tọ́pọ̀ ní tó máa ń fetí gbọ́ òun náà ni ya muqallibal qulubi thabbit qalbi ala dinik ànábì sallallahu alaihi wasallam ni ọmọ yá mi ya muqallibal qulubi thabbit qalbi ala dinik ọba tí ń darí ọkàn wọ́n sàfi ọkàn mi nílẹ̀ sínú ẹ̀sìn ọlọ́run títí ẹni kọjá kí máa ṣe mọ́jì máa ṣe ìtọ́ya pàtí títí ẹ̀ látara bẹ́ẹ̀ ọlọ́run mú ànábì dò ọlọ́run tó mú ànábì dò lánàá ó tún bẹ lẹ́ni náà yọmọ bẹ títí ayé lẹ́yìn gbàtà ayé bá tán ọba tí ò ní parí mo bẹ̀ lọ́n bí asma'ihi wa bi sifatihi wa bi wahdaniyatihi wa bi qudratihi ala kulli shay an yusarrifa qulubana ila ma fihi khayrun lana fi dunya wal akhirah سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله